A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Àjọ òṣìṣẹ́ NLC ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí ẹnikẹ́ni tí ó bá gbèrò láti ṣe ìdáwọ́kọ̀ fún ọmọ orílẹ̀-èdè lórí ẹ̀tọ́ lábẹ́ òfin láti fi ẹ̀hónú wọn hàn, pàápàá jùlọ lórí ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tí wọ́n ń gbèrò rẹ̀. NLC ní ó sàn kí ìjọba ké sí àwọn tí wọ́n ń gbèrò yìí kí wọ́n jọ jíròrò yálà tí wọ́n fi ń wá ọ̀nà láti ba ìmọ̀ wọn jẹ́. Bákan náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó tẹ́tí sí igbe ọmọ orílẹ̀-èdè lórí ebi àti ìyà tí ó tàn kálẹ̀ lórílẹ̀-èdè. Àwọn apá kan ọmọ orílẹ̀-èdè ni wọ́n ti kó jọ láti ṣe ìfẹ̀hónúhàn ní ọjọ́ 1 oṣù kẹjọ pẹ̀lú àkọlé "Tinubu Must Go" àti Revolution 2024, ṣùgbọ́n iléeṣẹ́ ààrẹ ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbìyànjú àti gbàjọba treason bí wọ́n ti fi ẹ̀sùn kan olùdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi àti àwọn alátìlẹyìn rẹ̀ wípé àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà kọ ọ́ sí bí ó ti ṣe ẹ̀sùn wípé àwọn alátìlẹyìn ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn yìí jẹ́ onímàdàrú ènìyàn. Ó ní bí òye àkọlé wọn bá yé wọn dáadáa, wọ́n á mọ̀ wípé àwọn ń pè fún ìgbàjọba lọ́wọ́ ààrẹ adìbòyàn. Èyí sì túmọ̀ sí ìpètepèrò àti dìtẹ̀gbàjọba, ṣùgbọ́n àjọ òṣìṣẹ́ ní kí wọ́n má bá wọn mú lágídí, kí wọ́n pè fún ìjíròrò. Wọ́n ní bí ọjọ́ ìfẹ̀hónúhàn ṣe ń súnmọ́lé, kí Ààrẹ Tinubu tètè ránṣẹ́ sí àwọn adarí ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn fún ìjíròrò lórí ohun tí ó ń bí wọn nínú. Bẹ́ẹ̀ lánàá ni kọmíṣánná ọlọ́pàá ìlú Àbújá ké sí àwọn olùgbé àti ọmọ ìlú kí wọ́n má bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn nítorí ọlọ́pàá ti gbé ìgbésẹ̀ tí ó nípọn láti rí i wípé ààbò dájú wà fún ìlú Àbújá. Ìfẹ̀hónúhàn yìí sì lè dá gbogbo rẹ̀ rú. Bákan náà ni alága Gombe Network of Civil Society Organization Ibrahim Yusuf náà sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ kò ní bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn tí wọ́n ń gbèrò lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti kọ̀ láti gba ẹ̀sùn tí wọ́n fi ṣe ìdáwọ́kọ̀ fún gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara láti má ní àǹfààní àti ná owó nínú àpò ìjọba ìpínlẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers tí wọ́n jẹ́ alátìlẹyìn gómìnà àná Nyesom Wike ni wọ́n pe ẹ̀sùn yìí tako Fubara. Apá kan ilé-ìgbìmọ̀ tí Martin Amaewhule ń darí ni ó gbé ìgbésẹ̀ yìí níbi ìpàdé ìgbìmọ̀ tí ó wáyé ní ọjọ́ 15 oṣù keje látàrí wípé Fubara kọ̀ láti ṣe àgbékalẹ̀ ìṣúná tuntun fún ọdún 2024. Síwájú àkókò yìí ni ìgbìmọ̀ ẹlẹ́ni 25 yìí kọ́kọ́ fún Fubara ní gbèdéke ọjọ́ 7 láti ṣe àgbékalẹ̀ ètò ìṣúná, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn á tọ ọ̀nà òfin. Ṣùgbọ́n Fubara ní òun kò ní ṣe àgbékalẹ̀ mìíràn lẹ́yìn ẹgbẹ̀rin bílíọ̀nù náírà tí òun ti kọ́kọ́ ṣe nínú oṣù kìíní láti ọwọ́ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin alátìlẹyìn rẹ̀. Ó ṣe àpèjúwe àwọn alátìlẹyìn Wike gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tí kò pójú òṣùwọ̀n lẹ́yìn tí wọ́n ti yẹra kúrò nínú ẹgbẹ́ PDP lọ sí APC. Bákan náà ni adarí aṣòfin àwọn alátìlẹyìn Fubara Victor Okojombo náà tako ẹgbẹ́ aṣòfin Wike lórí bí wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún Fubara. Okojumbo yarí wípé ẹgbẹ́ aṣòfin rẹ̀ ní ojúlówó ní ilé-ìgbìmọ̀ bí ó ti ké sí àjọ elétò ìdìbò kí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìdìbò mìíràn láti fi rọ́pò ẹgbẹ́ alátìlẹyìn Wike. Ṣùgbọ́n nínú ìdájọ́ àná ni adájọ́ James Nwite ti sọ wípé òun kò lè ṣe ìdáwọ́kọ̀ fún gómìnà Fubara láti má ná owó láti àpò ìjọba
kí ó tó wá sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 7 oṣù kẹjọ. Bákan náà ni ẹgbẹ́ aṣòfin Wike pinnu níbi ìpàdé àná láti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn adelé alága tí Fubara yàn láti ṣèjọba ìbílẹ̀ 18 ìpínlẹ̀. Wọ́n ní lílo adelé alága fún ìṣàkóso ìjọba ìbílẹ̀ tàpá sí òfin ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ìbílẹ̀ ti táṣẹ pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní ènìyàn 3 tí a gbọ́ wípé wọ́n di olóògbé ní Asakio lẹ́yìn tí ilé àtijọ́ kan láàrin ọjà gbajúgbajà dà wó. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, obìnrin 2 àti ọmọdé kan ni ó di olóògbé nínú ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Lafia, ìpínlẹ̀ Nasarawa. Ìjàmbá yìí wáyé lọ́sàn-án àná tí ó mú gbogbo ìdúnàdúrà wá sí ìdádúró. Ẹni ọ̀rọ̀ ṣojú rẹ̀ ní àwọn 2 ni wọ́n rí fàyọ nínú pálapàla àwókù ilé tí wọ́n sì gbé wọn dìgbàdìgbà re ilé ìwòsàn fún ìtọ́jú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Owó náírà gbópọn sí i lánàá tako owó dọ́là ní ọjà pàṣípààrọ̀ bí iṣẹ́ ṣe bẹ̀rẹ̀ padà. Àkọọ́lẹ̀ ṣe àfihàn wípé náírà gbayì sí 1,500.32 náírà sí dọ́là látorí 1,596.92 náírà tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ Ẹtì tí ó kọjá. Èyí túmọ̀ sí èrè 96.6 náírà tako dọ́là, ṣùgbọ́n ní black market pàṣípààrọ̀ owó já wálẹ̀ sí 1,570 náírà sí dọ́là kan lánàá látorí 1,550 náírà tí ó wà ní ọjọ́ Ẹtì. Bí a kò bá gbàgbé wípé ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé ìfowópamọ́ àgbà CBN ta $20,000 fún Bureau de Change BDC tí ó pójú òṣùwọ̀n ní 1,450 náírà iye dọ́là kan. Èyí ń wáyé bí CBN ṣe àfihàn wípé wọ́n ti ta àpapọ̀ dọ́là tí iye rẹ̀ jẹ́ $106.5 million láàrin wákàtí 48 48 hours fún àwọn BDC tí wọ́n pójú òṣùwọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àpẹẹrẹ ti fi ojú hàn wípé dákúrekú iná mọ̀nàmọ́ná yóò tẹ̀síwájú nítorí ìṣòro 10 tí ó ṣe gbòógì tó ń kojú ẹ̀ka iná mọ̀nàmọ́ná àti àìrí ojútùú láti ọ̀dọ̀ ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn ní kíákíá. Ìwádìí akọ̀ròyìn ni ó ṣe àfihàn ìdí pàtàkì fún ìṣòro iná mọ̀nàmọ́ná. Àkọ́kọ́ nínú rẹ̀ ni ẹ̀rọ tí kò pójú òṣùwọ̀n mọ́, àìsí ànító afẹ́fẹ́ gáàsì, àìlámójútó ọ̀pá epo àti ẹ̀rọ, àìsí ẹni tí ó ṣe é fọkàn tẹ̀ lórí jíjí ọ̀pá àti àwọn ohun èlò mìíràn, àìsí ìjíròrò tó múnádóko, àìsàmójútó iṣẹ́ àwọn discos àti ìwà ìbàjẹ́. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé bí ó bá tilẹ̀ jẹ́ wípé wọ́n ní owó ànító, ìjọba ṣì nílò àkókò sí i láti dúnàádúrà pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ilẹ̀ òkèèrè láti pèsè ohun èlò láti orí omi. Èyí túmọ̀ sí wípé ìṣòro yìí yóò tẹ̀síwájú fún ọjọ́ pípẹ́ kí ètò yìí tó tò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀gá àgbà fún iléeṣẹ́ Power Up Nigeria, Adétayọ̀ Adégbénlé, ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ni ó pa kún National Grid tó fi gbogbo ìgbà dẹnu kọlẹ̀. Èyí tí ó wọ́pọ̀ jù ni bí àwọn oníbàárà ṣe ń lo iná sí. Bí oníbàárà bá ń lo ohun tí ó kọjá agbára ẹ̀rọ, ó ṣe àpẹẹrẹ bí ènìyàn bá tan ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ nínú ilé. Bí ohun èlò inú ilé bá pọ̀ ju agbára jẹnẹrétọ̀ lọ, èyí lè mú dẹnu kọlẹ̀ ní kíákíá. Bákan náà ni àwọn ọ̀jọ̀gbọ́n ti ń tẹnumọ́ wípé kí wọ́n ní ẹ̀rọ mìíràn nípamọ́ tí wọ́n lè tètè ṣàmúlò bí National Grid bá dẹnu kọlẹ̀. Wọ́n ní kí ẹ̀ka iná ọba wá ọ̀nà láti pèsè fún àgbékalẹ̀ ẹ̀rọ mìíràn ní ìpamọ́ nítorí ìṣẹ̀lẹ̀ tí ènìyàn kò lérò lọ́jọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ ọmọ ilẹ̀ Ìgbò ní ìpínlẹ̀ Enugu, Ohanaeze Ndigbo, ti bu ẹnu àtẹ́ lu ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní
ìhà tí Báyọ̀ Ọ̀nànúgà kọ sí gbogbo ohun tí ó bá ní í ṣe pẹ̀lú ará ilẹ̀ Ìgbò bí wọ́n ti rọ̀ ọ́ wípé kí ó kọjú agbára rẹ̀ sí Ààrẹ Bọ́lá Tinubu láti ràn án lọ́wọ́ gbógun ti ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè. Ohanaeze Ndigbo ní kí ni ìdí tí Ọ̀nànúgà ṣe rẹ oró wọn sínú bí èyí? Ẹ jẹ́ n kà á ní èdè Gẹ̀ẹ́sì bí wọ́n ti kọ ọ́. Ohanaeze Ndigbo wondered why Bayo Onanuga always harbor unthoughtful, loathsome, cantankerous, uncouth, repugnant, inflammable and deep-seated hate against Igbo. Ẹgbẹ́ Ìgbò rán amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ létí wípé ìṣòro orílẹ̀-èdè kò mọ ẹ̀yà. Wọ́n ní àsìkò ti tó fún iléeṣẹ́ ààrẹ láti ṣe àmúlò òfin ètò iṣẹ́ tí yóò ṣe àǹfààní fún ọmọ orílẹ̀-èdè. Nígbà tí wọ́n ń fèsì lórí ọ̀rọ̀ tí Ọ̀nànúgà sọ lórí èròǹgbà ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè, Ohanaeze nípasẹ̀ akọ̀wé ẹgbẹ́ Dókítà Alex Ogbonia sọ wípé wọ́n ti pe àkíyèsí èsì tí Ọ̀nànúgà fọ̀ wípé àwọn alátìlẹyìn olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour ni wọ́n ń gbèrò àti ṣe ìfẹ̀hónúhàn kí wọ́n mú òbí lórí wàhálà tí ó bá ti ẹ̀yìn rẹ̀ yọ, àti wípé àwọn wọ̀nyí ń gbèrò àti yẹ àga agbára mọ́ Ààrẹ Tinubu nídìí. Àwọn aláìmọ̀kan mìíràn náà sì ti darapọ̀ mọ́ Ọ̀nànúgà láti sọ gbangba wípé àwọn Ìgbò ni ó ń dáná ogun yá ìfẹ̀hónúhàn tó ń bọ̀ lọ́nà. Ẹgbẹ́ Ìgbò ní ó ṣe pàtàkì láti jẹ́ kí Ọ̀nànúgà mọ̀ wípé kò sí ẹ̀yà, ẹkùn, ìpínlẹ̀ tàbí ìbílẹ̀ tí kò jẹ̀rora ìṣòro ọrọ̀ ajé, ààbò, ọ̀wọ́ngógó, àdàlúrú, ìṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìṣòro yìí kò sì mọ ẹ̀yà tàbí ẹkùn. Kí Ọ̀nànúgà àti iléeṣẹ́ ààrẹ tètè gbájúmọ́ ọ̀nà àbáyọ, kì í ṣe láti máa fi ìlérí ránṣẹ́ sí àwọn tí ó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn ni ó lè tán ìṣòro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.